Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. With due respect. Láṣẹ Ọlọ́run. With due respect. Thank you. Thank you very much. Every one of you. Gbogbo ẹ tó wà lórí ìjókòó lé ní ẹjọ́ torí Ọlọ́run tí ẹ bá mọ Ọlọ́run lọ́lọ́run ẹ jẹ́ ká pàtó Ọlọ́run ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a bá mọ Ọlọ́run lọ́lọ́run. Thank you very much. Thank you. Ibi tẹ́ bá wọ ẹjọ́ bá mi gbọ́wọ́ kan sókè báyìí. Ọwọ́ ẹyọ kan. Ọwọ́ tó gbé sókè yẹn ò ní fi gbọ́mọ sí. Àmín. O ò ní fi nu ojú ìbànújẹ́ lórúkọ Jésù. Àmín Ọlọ́run. Àmín. Ibi tó bá wù ẹ́ ó yá fọwọ́ yẹn pa. Kó fi ṣàdúrà, fi pa kó fi ṣàdúrà. Àmín. Fi ṣàdúrà, fi pa kó fi ṣàdúrà. Àmín 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 Ọlọ́run. Orí Fẹ́mi wọ́ wálẹ̀ má ti ju fi pa kó fi ṣàdúrà. Àmín àmín. Ọ̀ní ti bí abẹ́ mú ẹ. Àmín. Ọ̀ní ti bí abẹ́ mú ẹ. Àmín. Mo mọ̀ pé aláyàmálálé ni ẹ Fẹ́mi. Bẹ́ẹ̀ni. Proud Muslim boy. Bẹ́ẹ̀ni. Màmá ẹ bá gbọ́ mo fẹ́ kẹ́ proof ẹ̀ wrong wípé ẹ ìwà ń ta ẹ̀ ẹ̀jẹ̀ kúrò ń ta. Wọ́n ní ojú mi ló gbọ́. Ọlọ́run yẹ yín tẹ́ yí. Kálẹ̀ yìí ni mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ délé lẹ́nìí. Wọ́n máa búlọ́ọ̀kù yín lọ́dọ̀ nígbà. Ọ̀tọ̀ ní kò gbó yẹn. Jẹ́ ká wá lọ mọ̀. Èmi ò mọ kankan. Yes. All right, ladies and gentlemen, it's a privilege to host and anchor this event with my very good, talented, super handsome brother, Odunlade Omo. We are here to host this together. Oh, yeah. And of course, this is the grand opening of Chillers Hotel and Suites. Our ability to go Apuliado, all for Okolomo. Our you. And I'm always happy anytime I'm with my wonderful brother, fantastic Kelili Oniso, come to see fantastic honorable. Well, I have not Láṣẹ Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. With due respect. Láṣẹ Ọlọ́run. With due respect. Thank you. Thank you very much. Every one of you. Gbogbo ẹ tó wà lórí ìjókòó lé ní ẹjọ́ torí Ọlọ́run tí ẹ bá mọ Ọlọ́run lọ́lọ́run ẹ jẹ́ ká pàtó Ọlọ́run ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a bá mọ Ọlọ́run lọ́lọ́run. Thank you very much. Thank you. Ibi tẹ́ bá wọ ẹjọ́ bá mi gbọ́wọ́ kan sókè báyìí. Ọwọ́ ẹyọ kan. Ọwọ́ tó gbé sókè yẹn ò ní fi gbọ́mọ sí. Àmín. O ò ní fi nu ojú ìbànújẹ́ lórúkọ Jésù. Àmín Ọlọ́run. Àmín àmín. Ibi tó bá wù ẹ́ ó yá fọwọ́ yẹn pa. Kó fi ṣàdúrà, fi pa kó fi ṣàdúrà. Àmín. Fi ṣàdúrà, fi pa kó fi ṣàdúrà. Àmín 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 Ọlọ́run. Orí Fẹ́mi wọ́ wálẹ̀ má ti ju fi pa kó fi ṣàdúrà. Àmín àmín. Ọ̀ní ti bí abẹ́ mú ẹ. Àmín. Ọ̀ní ti bí abẹ́ mú ẹ. Àmín. Mo mọ̀ pé aláyàmálálé ni ẹ Fẹ́mi. Bẹ́ẹ̀ni. Proud Muslim boy. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni mo jọ dádì mi lọ́jọ́ jù. Bẹ́ẹ̀ni láti jọ́ tí mo ti mọ̀ ẹ́ mi ò mọ girlfriend nìkan. Ó tiẹ̀ ní mọ̀ láyéláyé. Ọwọ́ tó ní kún náà kún adarí ẹ̀ sí mi àìsẹ̀kẹ́ ní ògo èmi àtọ́dúnládé Kọ́lá ò ní wọ mi. Ẹ sọ bẹ́ẹ̀. Àmín. Ògo wa ò ní wọ́ọ̀kùn. Àmín. Gbogbo ẹni tó bá sọ orú ẹ̀ fún wa bẹ́ẹ̀ ni òun náà máa rí. Bẹ́ẹ̀ni. Láhàúlà. Wàlá wọ́tá. Ladies and gentlemen. Thank you. Kọ́tọ́ di wípé abẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn lọ, mo kọ́kọ́ fẹ́ kí àwọn ọ̀gá mi tó ti wà lórí stage tẹ́lẹ̀. Wọ́n gbé signboard kan síta ń bẹ̀ yẹn, wọ́n ní MC. Àgbàtà MC lórí stage ilé ni ó kéré jù àtó mẹ́jọ. Bẹ́ẹ̀ni o. Kí ló fà á? Nítorí èèyàn dáadáa ni. Nítorí ìṣínà kan lọmọ ni. Bẹ́ẹ̀ni. Àtàwọn tó fowó pè àtàwọn tí ò fowó pè. Bẹ́ẹ̀ni. Torí kò fowó pè èmi. Àwọn tó fowó pè. Torí kò fowó pè èmi. Èmi ò ní gba owó lọ́wọ́ Sunday Ọ̀kanlọ́mọ láyé. Ọdún. Mo ò ṣeré. Mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí mi wà ń bẹ̀ o. Mo ò ṣeré. Ok. Mo ò ṣeré. Mi ní ẹ bá gbowó lọ́wọ́ Sunday Ọ̀kanlọ́mọ. Ọdún. Anyways. Ok. Jẹ́ kí àwọn tí mo fẹ́ kí àwọn ọ̀gá mi wà ń bì. Ok, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ọ̀gá mi. Ó wonderful gan. Ó wà pa gan. Sexy. And the latest landlord. Ìjẹ̀bú. Time kan wà. Ẹ jọba mi fún Ìjẹ̀bú ní àtẹ̀wọ́ náà. Ìjẹ̀bú, thank you for coming. Time kan wà Ìjẹ̀bú bẹ̀rẹ̀ sí ní sunkún lórí Instagram. Ó sunkún gidi, ó ní wọn kì í fòun ṣe fine boy nínú fíìmù. Àfọmọ́ ọ̀dọ̀ Gateman. Ṣé wọn ò fine ni? Ṣé wo ti wá pè? Ó ní ṣé wọn ò lè ṣọkọ Ṣótáyọ̀ ni? Ìjẹ̀bú. Wọ́n fẹ́ ṣẹlẹ̀. Ó tiẹ̀ ti wá fine. Ọ̀rọ̀ tó sọ yóò da ọ̀rọ̀ burúkú ló sọ ẹ́ dẹ̀fẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí Ìjẹ̀bú jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ ìjẹta. Kí ló dé? Ẹ̀sọ́ Ìjẹ̀bú. Mi jókòó bí ìkànnì lọ́wọ́ bá pe action bọ́ ìpa action bá Ìjẹ̀bú bá lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló fa ogun ariwo tẹ̀ pa? Ọwọ́ ni cut lọ́sẹ̀dẹ̀. Lọ́sọ̀ Ìjẹ̀bú tó gbọ́. Ìjẹ̀bú sọ pé nǹkan tóun cherish jù lára àwọn dentition òun ni. Okay, thank you so much. Ó ní eyín òun lòun cherish jù. Ó lóun lòun like jù. Òun ló fi dáhùn mọ̀. Ọlọ́run ò ní gbé yín yẹn lọ́wọ́ ẹ̀ o. Àmín. Eyín ò ní yọ. Téyín èèyàn bá yọ lọ́wọ́ wájú.
Ladies and gentlemen, kí ọ̀gá wa kejì. Okay, ọ̀gá mi kejì. Ọ̀gá mi kejì tá a pè ní Major wonderful comedian mi tó wà pàjù tó handsome tó nà tán. Máa ní kó salamu rahmatullahi. Bàbá. Èmi ò tiẹ̀ mọ̀ tí wọ́n ń pè ń gọ̀lúgọ̀. Alhaji Adekola Tijani gọ̀lúgọ̀. Wọ́n appreciate yín. Ẹ ṣé gan. Èmi rò pé tó bá gọ̀ ló ń pè ń gọ̀lúgọ̀.